Ẹ káàbọ̀ padà sórí ètò wa Eji Owuro. Fún gbogbo ẹ̀yin tí ẹ máa ń wo ètò wa dáadáa àbí tá bá pàdé ń gboro, ẹ máa ń sọ nǹkan kan tó nínú máa ń dùn. Ẹni tẹ́ bá ti ń wo Orísun, tẹ́ bá ń wo ètò Eji Owuro wípé ẹ máa ra nǹkan kan tó jẹ́ pé ó máa ń jẹ́ nǹkan àmúrelé, tó máa ń jẹ́ nǹkan tó jẹ́ pé ìyá rí ìbùkún nú ẹ̀. Wípé ìtòrẹ́ ló jẹ́ pé ẹ máa ń wò pé ètò yìí mi ò gbọdọ̀ máa wò, inú mi dùn, ara mi sì yá gágá lórí gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yìí. Lónìí mo tún ti mú nǹkan kan tó jẹ́ ohun ayọ̀ wá fún yín. Òun náà ni pé ṣẹ́rí ẹni tó bá ń gbèrò wípé ẹ ralẹ̀, ẹni tó ń gbèrò pé ẹ kọ́lé, èèyàn dáadáa mà ní o. Èèyàn tẹ́ ẹ pè sí pátí tó ní mí ní wá sí pátí tó pè mí sí yẹn. Àmọ́ tó bá rí pé o ralẹ̀ tó wá ní wá jẹun bẹ̀, àmọ́ wá kò ti mọ̀ pé èèyàn dáadáa ni, irú ọ̀rẹ́ dáadáa ni ẹni náà jẹ́. Òun náà mo tún ṣe ní kẹ́ ẹ wá gbójú ayọ̀, kẹ́ ẹ wá wo àwọn àlejò mi tí wọ́n wọlé tọ̀ mí báyìí táàjọ ṣètò lénìí lórí ètò wa Eji Owuro lábala ìta bọ́ sí i. Wọ́n ń pe iléeṣẹ́ yẹn ní Common Sense Estate Limited. Common Sense, wọ́n máa pé èèyàn ní Common Sense, wọ́n ní Common Sense is not for ẹ̀mọ̀ kan máa ń sọ ẹ má jẹ́ pé tẹ́tẹ́ ẹnu mi jáde o. Mo ní alàgbà Moses Taiwo àti ọ̀gbẹ́ni Gbénga Fọlọ́nṣọ́ lórí ètò wa Eji Owuro. Ẹ kú ojúmọ́ o. Ẹ káàbọ̀. Kí àwọn aráalé. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé púpọ̀. Láti Common Sense lẹ ti wá. Mo dẹ̀ mọ̀ pé ẹ ní Common Sense dáadáa. Common Sense yìí òun náà lẹ fi ṣàgbékalẹ̀ ètò ilé. Mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé. Lára Common Sense tí a gbé wá sí orí ètò Eji Owuro ní èní, òun ni ti Common Sense ìrọ̀rùn ló bá dé. Ìrọ̀rùn ló bá dé. Ìrọ̀rùn ló bá dé nídìí pé a gbé estate tá à ń pè ní comfort estate tí àwọn oní Yorùbá wa máa sọ pé ìrọ̀rùn, òun ló ń pè ní comfort. Òun ni mo fi sọ pé ìrọ̀rùn ló bá dé. Ìrọ̀rùn ló bá dé o. Òun la gbé wá. Comfort estate yìí ó wà ní ìlú Ifọ̀, ó wà ní Ìbògùn nílùú Ifọ̀. Kò jìnnà rárá. Ẹ̀yìn oko Ọbásanjọ́ gan ló wà. Ló wà ń bẹ́ẹ̀. Bí fẹ́ǹsì ló fẹ́ láwọn. Fẹ́ǹsì ni. Ẹnu kọ́ máa fún fẹ́ǹsì lọ́nà máa kẹ́yìn. So òun ni ìtí a gbé wá ní orí ètò Eji Owuro ní òwúrọ̀ yìí. Owó ẹ̀ kò dáni lágara jù nítorí a ṣètò san díẹ̀díẹ̀, a ṣètò àwọn tó bá máa san lẹ́ẹ̀kan náà gbogbo ẹ̀ la ṣe. Gbogbo ẹ̀ máa san díẹ̀díẹ̀, ètò wà fún. Ó fẹ́ san lẹ́ẹ̀kan náà ni kó gbalẹ̀ náà ni ètò dẹ̀ wà fún náà bẹ́ẹ̀. Ohun tí mo ń wò mo rí 200,000 naira níbí. Bẹ́ẹ̀ 200,000 naira. Ṣé àwọn èèyàn ní máa rò pé báwo ló ṣe lè jẹ́ tó gbogbo àwọn tó ń sọ pọ́rọ̀ ọ̀lẹ̀ wọ́n ń pè 200. Bẹ́ẹ̀ ni ó jọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ó jọ wọ́n lójú nígbà tá a sọ pé ìrọ̀rùn ló tá bá ní nǹkan bá ìrọ̀rùn dé, ó gbúdọ̀ gbé ìrọ̀rùn náà wá náà ni. Ìrọ̀rùn yẹn gbúdọ̀ wà ní fún mùkúlùwà káàkiri ni. Kò gbúdọ̀ jẹ́ pé ọwọ́ ẹnìkan ni ìrọ̀rùn yẹn dé sí. Òun la fi pè ní 200,000. 200,000 tẹ̀dẹ̀ ń wò yẹn san díẹ̀díẹ̀ ni o. Kò ń ṣe pé kókó wálẹ̀ kan náà. Kókó wálẹ̀ kan. Èyí tó bá dẹ̀ wá sọ pé èmi ò tẹ̀ ní ààyè bá ti máa san díẹ̀díẹ̀ yẹn mi rántí ìgbà míì gangan iṣẹ́ máa ti gbọ́kàn mi. Ok, o fẹ́ sanwó lẹ́ẹ̀kan náà 150,000 ni fún full plot 60 by 120 tó pé gẹ́gẹ́. 150 pé n bá kó 150 wá fún yín báyìí. Lẹ́ẹ̀kan náà 60 by 120 tó pé gẹ́gẹ́. Cash. Ó dà pé ẹ láìkó. Bẹ́ẹ̀ni. Ọ̀pẹ ni mo lọ sọ. Mi tí ní kẹ́ ẹ dá sọ̀rọ̀, ẹ dẹ̀ ti dá sí, ẹ ti sọ cash. Ó dà cash tẹ sọ yẹn. Tí n bá sanwó yẹn, àwọn àǹfààní wo ni mo máa rí tí mo sọ cash bẹ́ẹ̀? Nínú estate ti tọ̀dọ̀ wa, àǹfààní pọ̀ tí ẹ lè jẹ. Nítorí pé àpè ní ìrọ̀rùn ló bá dé. Nínú estate yẹn, ẹ ní àǹfààní láti lo omi ọ̀fẹ́ tí àwọn olóyìnbó ń pè ní industrial borehole. Industrial borehole. Perimeter fence. Tá a máa fi yí gbogbo estate yẹn ká. Good earth road. Pẹ̀lú drainage àti electricity. Gbogbo ẹ̀ ni àwa ti ṣètò sílẹ̀ ní ìpele ní tó láì sọ pé cash ẹ mọ̀ pé tí owó yẹn bá wọlé cash àwa náà sì ṣe cash. Ẹ ṣiṣẹ́ cash fún ẹni yẹn. Àwọn ẹni yẹn. So wọ́n lè jẹ àǹfààní. Ìpè ẹni alápọ̀nlé lélẹ̀. Bẹ́ẹ̀ni, a lè jẹ àǹfààní owó wọn. Because tabaníkà wo ní òde ní gbásíbígbà sọ̀rùn tí àwọn ọmọ onílẹ̀ tí wọ́n fojú àwọn èèyàn wa rí ó pọ̀ jù. Mú owó gbá wá, mú owó àwo wá, lọ́dọ̀ wa kò sí nǹkan tó jọ. Wọ́n sọ bá ti lè san owó yẹn cash, a lè yọlẹ̀ fún ẹ kò máa kọ́ ilé lọ tó dẹ̀ ń sí ìdààmú ọmọ onílẹ̀ kankan rárá. Mo fẹ́ kẹ́ ẹjọ́ ọ̀rọ̀ Ifọ̀, Ìbògùn Ifọ̀, mo fẹ́ kẹ́ polówó ìlú yẹn fún, mo fẹ́ kẹ́ sọ bí ìlú yẹn ṣe rí.
mo fẹ́ kẹ́ sọ bá gbègbè yẹn ṣe rí ta ló mi ìmọ̀ ẹni tó lè sọ dáadáa ṣe rí bá gbègbè yẹn ṣe rí nítorí ẹlòmíì gan náà tó ń gbé fọ́ lè má ti di apá bíi ìbògùn yẹn rí ṣe pé ẹlòmíì ń gbé kó ánúhùn òdó ṣòdì ó ṣe ṣe bẹ́ẹ̀ náà lílé náà mo á fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ ṣàlàyé. ṣe rí tí bá ní kí n mú ní ìpele pé à ń bọ̀ láti ìlú Ṣàngó Ọ̀tà a máa bọ̀ à ń bọ̀ wá sí Ifọ̀ tá a bá ti dé Ifọ̀ ó ní bus stop kan tá à ń pè ní Coca bus stop. Coca mo mọ Coca. ibẹ̀ ni ẹ ti rí Ọlábísí Ọ̀nàbánjọ College of Engineering and Science campus Ìbògùn tẹ bá ti mú ọ̀nà yẹn níwájú signboard yẹn ẹ̀yẹn ṣáà máa rìn lọ straight tààràtà ní Ìbògùn lẹ́ lọ straight. Ìbògùn ni là ń lọ sí yìí. tẹ bá tẹ̀ tí ń lọ tẹ bá tẹ̀ tí débẹ̀ bá ti bèrè lọ́wọ́ pé ẹ jọ̀ọ́ mò ń lọ síbi oko Ọbásanjọ́ kò ní ṣìnà àwọn ọlọ́kadà máa mú lọ́wọ́ báyìí wọ́n máa gbé yín di ibẹ̀ lójú ọ̀nà yẹn dẹ̀ ni àwa náà ti gbé signboard wá sí. ti gbé signboard rẹ̀ a jẹ́ pé ìlú ńlá ni. ìlú ńlá ni. mo ti dé Ìbògùn rí àmọ́ ti pẹ́ nígbà wà secondary school nígbà tá a ti ṣe literary and debating kìíní gangan mo dé rẹ̀ báyìí mo ní jẹ́ ìgbẹ́ ní sọ pé ẹ̀kọ́ Ọbásanjọ́ náà ti gbalẹ̀ bẹ́ẹ̀ ti pẹ́. bàbá ti tẹ̀dó síbẹ̀ ti pẹ́. orí common sense ni bàbá lò. common sense ni. common sense yẹn lẹ́yìn náà wá tap into.